Hello. Ẹ̀yin èèyàn wa, ó Gargantua, a kú sinmi ẹ̀mí, a kú bó ṣe ń lọ. Nǹkan ń bẹ. Wọ́n mà ní wúrà ọlá kìí kan náà o tó ń rèèní báyìí. Ó máa ń rèèní o, it's a talk of town ni o. Ayé máa ń gba tiẹ̀, wọ́n máa ń sọ̀rọ̀ ẹ̀ gidi gan. Wọ́n ní irú obìnrin wo leléyìí, irú obìnrin tó ní lọ́ọ̀kì wo leléyìí, ìpele lágbára o. Wọ́n bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀. Íńtánẹ́ẹ̀tì máa ti ń sọ̀rọ̀ gidi gan, wọ́n kún bẹ́ẹ̀, wọ́n sọ oríṣiríṣi. Níṣẹ́ náà máa ń bú àwọn olórí láàfin kẹ̀. Gbogbo àwọn olórí, wọ́n ní àwọn grandmas tó wà láàfin. Àwọn grandma tó wà tó jẹ́ pé wọ́n ní àwọn ọmọ, wọ́n ní ọmọ inú wọn ń bọ̀ wọ́n nínú ààfin. Wọ́n mú ọmọ inú wọn, wọ́n sọ́dọ̀ ọkọ. Wọ́n ń pè lọ́kọ wọn, ọkọ wọn. Àwọn grandmas tán lè bọ́ra wọn. Wọ́n láti tó pé rẹ̀ ní kí ló lóhùn jẹ́ lóhùn náà mi lọ bílọ́níà lórí orí ìgbì. Wọ́n rí ẹ̀yẹ tán fi wọ́n ṣe. Wọ́n ní Wúrọ̀ọ́lá sọ pé ẹni tó ń respect nínú gbogbo àwọn olórí tó wà láàfin nìkan, ẹnìkan tó ń mọ̀ pé yes, ìyàwó kábíyèsí tó fẹ́ kábíyèsí, òun ni Naomi. Wọ́n ló lóun respect Naomi gidi gan. Kò ní sọ pé òun ò ní respect Naomi. Kí ló dé tá máa believe? Mo believe dáadáa pé ó respect Naomi. Torí tí ò bá respect Naomi, kó tó di pé ó lọ ṣe marriage yẹn pẹ̀lú George Akume, ó lọ sí church láti ẹ̀rù pé bóyá fake ni ọ̀rọ̀ tá gbọ́n gbà yẹn. Wọ́n ló lọ kó tó lọ fẹ́ ní 3 weeks ago, wọ́n ló lọ sí church Naomi tó lọ bẹ Naomi gidi gan. Pé kìí ṣe pé òun fẹ́ da ilé Naomi rú, òun fẹ́ padà sọ́dọ̀ kábíyèsí. Òun kàn fẹ́ ní kó òun sọ fún yín pé business ló dá òun àti kábíyèsí pọ̀. Kábíyèsí bó ṣe wà yẹn, pé obìnrin pọ̀ jù fún un. Obìnrin ló pọ̀ jù fún un. Pé nǹkan tó fà á nìyẹn. Pé kìí ṣe pé òun nídi Naomi láti fẹ́ o. Àbí òun ò nídi Ọọ̀ni láti fẹ́ gẹ́gẹ́ bí a ti ṣe sọ. Òun ò nídi ẹ̀. Wọ́n ní sìn pé ṣe ní gbogbo àwọn olórí tó wà láàfin ojú ti ẹ̀ tì wọ́n lórí ọkùnrin ẹyọ kan. Àwọn grandma wọ́n dẹ̀ dìrọ̀ mọ́ odindi ẹyọ kan. Ó ní kí ló dé, kí lẹ̀ ń wá ń bẹ̀. Instead kí gbogbo yín kẹ́ bọ́ síta. Pé ẹni tó kẹ́ bọ́ta kẹ́ lọ wá ọkùnrin míì kẹfẹ́. Ṣe yẹn dẹ̀ dìrọ̀ mọ́ ọkọ Naomi. Ẹ fi Naomi lẹ̀ o, kó fọkọ ẹ̀, ẹ fi Naomi lẹ̀ pé ẹ̀yin aláìní tìjú. Àwọn grandma ló ń pè wọ́n. Oríṣiríṣi. Ó mà lágbára, kì í máa ṣe kékeré. Wọ́n ní ṣe ló ń fi wọ́n ṣe yìí. Wọ́n ní ṣe ló ń pè wọ́n ní kankan. Wọ́n ló tún dárúkọ Tèmítọ́pẹ́ pẹ̀lú gbogbo ṣàkárẹ̀. Tèmítọ́pẹ́ pẹ̀lú bó ṣe ní iyì tó. Wọ́n ní newscaster ní gọ́ọ̀mẹ̀ntì. Wọ́n ní she was once kìíní kan. Wọ́n ní ó máa ń pé newscaster ní ṣá. Ó dà pé ó ti ṣiṣẹ́ ìjọba. Òṣìṣẹ́ ìjọba ṣá náà wọ́n ló ní influence dáadáa, ó ní kìíní pé ó máa ń ṣàkọ̀gàn. Òun ní ẹ̀sìn níbo ó láǹdà rẹ̀ sí ọ̀dọ̀ ọkùnrin kan. Ẹ̀yin mẹ́fà pé dìrọ̀ mọ́ ọkùnrin kan ṣoṣo péré. Tọkùnrin kúnta, táwọn èèyàn gidi kúnta. Ẹni tóun ti fẹ́, òun ti dán pẹ̀. Òun lè wá gbárùkù tí gbogbo yín wá ń ṣe. Ẹ wá ṣe kíni, ẹ wá ṣe pé ojú ẹ̀ tí ni pé shame on you people. Pé ẹ kó rádaràda kúrò ńlẹ̀. Pé Naomi nìkan ni òun gbádé fún. Wọ́n ló ní Naomi nìkan lòun respect nínú gbogbo yín tẹ́ wà láàfin. Pé kí ló ń jẹ yín lọ́wọ́ tẹ́ fi jólẹ̀. Pé kí ni problem yín? Pé ẹ̀yin aláìní tìjú. Wọ́n láwọn ẹ wá rí bó ṣe disgrace wọn ló disgrace. Pé Naomi nìkan ni òun respect nínú gbogbo àwọn olórí tó wà lọ́dọ̀ Ọjájá.
bẹ́ẹ̀ ni ṣé kò wá rí bẹ́ẹ̀ ẹni tó jẹ́ pé ó fẹ́ di bílọ́níà sí lọ́nà márùn-ún èyí tó tún wà lọ́dẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí ìyẹn tún gbìrègèjìgè ọmọ ibi tó ti fi ṣorí ẹ jẹ́ lẹ́yìn olórí ẹ jẹ́ lọ bèrè lọ́wọ́ Wúràọlá àbí tó fi ṣorí nǹkan tó fi ṣorí tó fi ń rí gbogbo àwọn èèyàn gidi àwọn èèyàn jàǹkànjàǹkàn eléyìí sọ fún gbogbo obìnrin pé ẹ jẹ́ kó rí yín pé tẹ́ bá fẹ́ chúùsù ẹ má lọ máa bẹ rádaràda láàyè ẹ rí béèyàn ṣe ọ̀rọ̀ Wúràọlá is a talk of the town ẹ mọ̀ pé ó break record fún gbogbo everybody pé tẹ́ bá fẹ́ yan ọkọ ẹ jẹ́ kó rí yín pé kí ṣe pé ló máa yan rádaràda ọkọ àwọn ọkọ tó jẹ́ pé tẹ́ bá débẹ̀ báyìí àwọn ọkọ tó nífọ̀n tó lè kánná àwọn èèyàn gidi kẹ́kẹ́ múra síṣẹ́ kí àwọn obìnrin náà káwọn ọkùnrin náà kan múra síṣẹ́ gidi kán lè rí obìnrin gidi fẹ́ ọdún wọn ní kan rè forí wérí bet eléyìí kọ́ gbogbo èèyàn lọ́gbọ́n wọn ní ṣe ló fà àwọn olórí yẹn ṣe èyí pé òun rí gbogbo wọn pátá pé wọn ò tó ààbọ̀ lójú òun gbà tóun rí àfikún wá ń rìn báyìí tó bẹ́ẹ̀ kóun máa padà kóun kàn fi wọ́n ṣe èyẹ ni wọ́n kàn fi ṣe kiri kóun nítorí ẹ̀ ló ṣe ya tètè sáré lọ bá Queen Naomi tó bẹ̀ níbi tó ti ń bẹ̀ pé má dáhùn wọn ló confess wọn ló tú gbogbo àṣírí àwọn olórí yẹn tó fún Naomi wọ́n ṣe wá bá wọn pé kóun padà sọ́dọ̀ kábíyèsí ó nítorí kíni àṣé ó ti ní àwọn tó ó lóun ti lo kábíyèsí òun ti dọ̀pẹ́ òun ni wọ́n wá làwọn náírà nù tán lọ́ dìrọ̀ mọ́ ọkùnrin kan ṣe pé ojú ò tiẹ̀ ń tì wọ́n wo ẹ̀yìn èèyàn mi ò jẹ́ wọ́n ní Wúràọlá ó fi àwọn tó wà ní ààfin kábíyèsí wọ́n fi wọ́n ṣẹlẹ̀ yà ẹ̀yìn tẹ̀ tí ìdá kan mọ̀ ẹ̀yìn tó jẹ́ pé tó wá pẹ́ ní tìjú ni kò yẹ kẹ́ dúró kẹ́ máa bá Naomi máa du ọkọ ẹ̀ òun rí i pé Naomi nìkan lọkọ ní ìyàwó kábíyèsí pé gbogbo ẹ̀yìn tẹ̀ wá ń bẹ̀ pé kan bẹ́lẹ̀ jayán ni pé ń gbòòbá ya gbogbo ilẹ̀ máa fọ́n dàgbé ó lóun ò gba tiwọn rárá rí bá ṣe rí wọn ṣe tú Ashley tó sáré lọ sódò tó sáré lọ sókè Wúràọlá is my kinní kan Wúràọlá is my friend Wúràọlá is a kinní kan kinní kan ọmọdé òun kinní kan ó tán àbùkù ó ti táṣìírí wọ́n ló ti táṣìírí Ashley báwo Ashley ló fẹ́ sọ nǹkan tó ń fẹ́ ṣe Ashley kéré sí nọ́mbà owó ẹ̀ gbogbo ìgbà tó fi ń sọ fóun kóun wá ṣe báyìí kóun wá ṣe báyìí kóun wá ṣe báyìí kóun padà kóun wá Naomi ti padà kóun náà máa bọ̀ kóun náà wá jẹ nínú nǹkan tí Naomi ń jẹ nítorí kábíyèsí ti wíìlì gbogbo nǹkan tó yẹ kí everybody gbọ́ ti wíìlẹ̀ fún Naomi nìkan kóun náà wá jẹ tiẹ̀ ó lóun wá Ashley báyìí pé ìwọ wẹ́ kí lóun fẹ́ fi ẹ̀ ṣe kí lóun fẹ́ fi ọlá kábíyèsí ṣe ó ní gbogbo iṣẹ́ tó ń rán kóun kàn sọ pé kóun kàn try fún kóun kó sì pé òun á rí bẹ́ẹ̀ gbà kí ni Naomi ṣe fún kí lọ́mọ ṣe fún pé Ọlọ́run ló ní kó yà tètè Ọlọ́run bí sóun pé kóun tètè lọ bá ní ṣọ́ọ̀ṣì tó yà kọ̀ǹfẹ́ẹ̀sì fún Naomi pé kí Naomi máa bínú ó ní tí ò bá jẹ́ bẹ́ẹ̀ ó nítorí ẹ̀ ló ń ṣe àtètè rọ́nà lọ pé tí ò bá jẹ́ pé òun kọ̀ǹfẹ́ẹ̀sì pé ìyà gidi gan lòun ò bá jẹ pé bẹ̀tà dúpẹ́ lọ́dọ̀ pé wọ́n rí bọ́nà òun ṣe ń là ọ̀nà ẹ̀ là náà lóòótọ́ wọ́n ní tí ò bá sí ìdádẹ́bi lọ́kàn wa pé ìsinmi ológun là ó ní Bíbélì ló sọ bẹ́ẹ̀ ó jẹ́ olóòótọ́ èèyàn ló yà tètè bẹ̀rẹ̀ sí ní kọ̀ǹfẹ́ẹ̀sì wọ́n ní tó bá jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ Bíbélì sọ wípé tó bá jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ fọ́nà pé olóòótọ́ àti olódodo ni òun láti gbà ẹ́ kúrò nínú ẹ̀ṣẹ̀ wa gbogbo tó bá jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ tó sọ pẹ̀lú àdáríjì mi rà Ọlọ́run á dẹ̀ dáríjì ẹ wo ibi tọ́lọ́run gbé lọ ẹni ìgbéga ni Ọlọ́run ti gbéga ó lóun ti dọ́ǹpù kábíyèsí ẹni nǹkan tóun dọ́ǹpù ní gbogbo wa lọ sáré nípa ìyẹn aláìní tìjú àwọn olórí tó wà ń bẹ̀ ló ń sọ̀rọ̀ wọ́n ló darúkọ oníkọ̀ọ̀kan fáwọn aláìní tìjú ẹ̀yìn èèyàn wa wọ́n ní sáré já ilé ìsinyìí létí kẹ́lẹ́ gbọ́ bí Wúràọlá ṣe fi àwọn
olórí Ṣerékùdé ní ààfin kábíyèsí. Ẹ bá rí bó ṣe sọ, kó tiẹ̀ dùn lẹ́nu tèmi. Ẹ bá ṣe àgbọ̀ náà ní íńtánẹ́ẹ̀tì, àgbọ̀ ní íńtánẹ́ẹ̀tì, allegedly ni. Ẹ bá wa share, kẹ́ bá wa like, kẹ́ ẹ bá wa subscribe pé ràn láǹfà àwọn olórí tó wà láàfin yẹn ṣe yẹ̀yẹ́. Ó táṣìírí wọn kì í ṣe kékeré. Ó lóun wò wọ́n pé kí làwọn eléyìí, kí àwọn náà dà. Kóun padà sọ́dọ̀ kábíyèsí, kóun wá ṣe kíni. Òun ti lo kábíyèsí, òun dọ̀pọ̀ ẹ̀ ní, kí ló fẹ́ fi ṣe? Wọ́n ní nǹkan tó sọ ni. Wọ́n sọ bẹ́ẹ̀ o. Tọ́tọ̀ ipò sọ ni allegedly. Ẹ̀yin èèyàn mi, ẹ ṣé gan, ẹ ṣé ń tẹ́tí sí wa, ẹ bá wa share, kẹ́ bá wa like. Kẹ́ ẹ bá wa fi ìtókù sí comment section. Ẹ ṣé gan, ẹ ṣé ń tẹ́tí sí wa. Bye.